Pásítọ̀ Kàfàlà. Yes. Ẹ jẹ́ gbàdúrà fún mi. Láti ìgbà tí mo ti délé ayé, láti 19 years sẹ́yìn. Ìyá àti bàbá mi inú òṣì ni mo bá wọn. Èmi fún ara mi gan mo kọ́ níta ròyìn ọlákàtì mi rí. Ìyá ẹ ti pọ̀jù fún mi. Àfi bíi pé àwọn mi wálé ayé wá jìyà ni. Ẹ ṣe mọ̀, gbogbo ogun kan ló nídìí àdúrà. Ṣé ẹ ní boyfriend? Bẹ́ẹ̀ni. Ẹ sọ fún pé kó fi yín ṣòwò. Ọ̀nà kan ṣoṣo tí mo mọ̀ tẹ́ lè fi rówó nìyẹn. Nítorí pé kíni kò kú síṣẹ́ tẹ́ ẹ kọ́. Ẹ níṣẹ́ ẹ lábọ̀. Kò dẹ̀ sẹ́yìn tó lè gbà yín síṣẹ́. Ṣé ẹ kọ́ṣẹ́ tailor? Ṣé ẹ kọ́ṣẹ́ fọ̀gá? Ẹ kọ́ṣẹ́ kankan. Ẹ ní pé ẹ rówó nílé àgbà tẹ́ ti pé 19 years. Iṣẹ́ wo lẹ fẹ́ ṣe? Iṣẹ́ wo lẹ fẹ́ ṣe? Ta ló fẹ́ gbà yín síṣẹ́? Àǹtí mi ẹ̀rùn náà lẹ́jọ́ ọmọ 5 years sí. Ta ló fẹ́ gbọ́ ọmọ 5 years síṣẹ́? Bẹ́ẹ̀ bá pé 45 years gan. The same station náà lẹ tún máa lò débẹ̀. Ṣé ẹ lè ṣiṣẹ́ tailor? Ẹ lè ṣiṣẹ́ tailor bẹ́ẹ̀ tẹ́ fẹ́ ṣiṣẹ́ tailor gan ẹsẹ̀ yín ògùn tẹ́lẹ̀. Báàdà ní kẹ́ ẹ kọ́ṣẹ́ nẹ́pà. Ẹ wo orí yín ní ọwọ́ yín ní kò gòkè àyà. Báàdà ẹ ti tẹ́ kùkù gan. Ẹ fẹ́ ṣọmọ ọ̀dọ̀ nílé èèyàn gan. Ta ló fẹ́ gbà yín fọmọ ọ̀dọ̀? Ṣé òun lọ ẹnu ọkàn sókè báyìí kò ga tó kíṣí cabinet. Lórí ẹ wálé ẹ lówó ọ̀nà tẹ́lẹ̀ gbà lówó ni mo fún yín. Ẹ promise mi pé ẹ ṣe. Iṣẹ́ ìlẹ̀ fẹ́ ṣe báyìí. Ta ló fẹ́ pè yín síṣẹ́ kò sí bẹ́ẹ̀ fẹ́ ríṣẹ́ gan. Ẹ promise mi pé ẹ ṣe sẹ́. Ẹ máa ṣe. Ẹ ṣe. Bẹ́ẹ̀ni. Ọ̀nà tí mo mọ̀ tẹ́lẹ̀ gbà lówó nìyẹn. Ẹ sọ fún bàbá yín kó fi yín ṣòwò. Ẹ jẹ́ kó jẹ́ lóòótọ́. Ẹ promise mi lẹ́ẹ̀kan sí pé ẹ ṣe. Ẹ ṣe. Máa ṣe. Ẹ ṣe. Máa ṣe. Ẹ máa lọ. Ọ̀run sọ ní olówó gbé láyé yín nìyẹn. Ẹ níṣẹ́ ẹ̀ lábọ̀. Ẹ kò sí iṣẹ́ òun lẹ́tẹ̀ fẹ́ ṣe jẹun gan láyé yín bẹ́ẹ̀ ṣe wà. Kò sí. Ọ̀run dojú ogun ògbó owó kọ yín nìyẹn. Ẹ jẹ́ kọ́lọ́pàá mú kó lọ ẹ̀wọ̀n kó lọ mọ ṣeré ń bẹ̀ nígbà tó bá ṣeré ń bẹ̀ díẹ̀ yóò ronú látọgbà ẹ̀wọ̀n bí ó bá dẹ̀ ronú tó bá tún jáde yóò tún padà ẹ̀wọ̀n.